Nítorí ikú Mohbad, àwọn ọ̀dọ́ fẹ̀hónú hàn lọ́sùn. Káàkiri ìlú nípínlẹ̀ Ọ̀ṣun làwọn ọ̀dọ́ ti kórajọ sí ìlú Òṣogbo nírọ̀lẹ́ òní Wednesday, 20 oṣù kẹsàn-án láti fi ẹ̀hónú hàn lórí ikú ọmọkùnrin olórin tó jáde láyé láìpẹ́ yìí, ìyẹn Israel Aloba, tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad Ìmọ́lẹ̀. Láti agbègbè Délẹ́yẹsà nílùú Òṣogbo ni wọ́n ti gbéra ní nǹkan bíi aago 3:30 ọ̀sán tí wọ́n sì fi ẹsẹ̀ rìn dé Freedom Park. Aṣọ dúdú ni tọkùnrin tóbìnrin wọn wọ̀. Ariwo tí wọ́n sì ń pa náà ni pé kí iléeṣẹ́ ọlọ́pàá àti ìjọba wádìí gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú ikú ọmọkùnrin náà kí wọ́n sì fi ìyà tí ó tọ́ jẹ onítọ̀hún. Orúkọ mi ni ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn Olúṣayọ̀ Báwálé Ògúnlẹ́yẹ. Gbogbo wa jáde láti wá ojútùú sí ikú tó pa Mohbad, láti fi gbogbo ẹni tó lọ́wọ́ kù nínú ikú Mohbad sábẹ́ òfin. A fẹ́ jẹ́ kí ìdájọ́ kó hàn fún gbogbo olórí burúkú tó pa Mohbad. Àwọn apanijayé, a fẹ́ jẹ́ kí gbogbo wọn kán kú sẹ́wọ̀n. A fẹ́ jẹ́ káwọn náà kán kú. Àjáde lásán, àjáde lórí ikú àbúrò wọn. A fẹ́ jẹ́ kí gbogbo ẹni tó lọ́wọ́ rẹ̀ nínú tó wá wá nínú ikú Mohbad, àwọn jẹ́ kó fi kó mú wọn. A sì fẹ́ jẹ́ kí ìjọba alápapọ̀ kí wọ́n fi gbogbo wọn kán dìde kán ṣe nǹkan tó tọ́ sí ikú Mohbad. Àdúgbò. Let's go.